kọjá ń lù ẹnìkan jẹ́ Alhaji Bọ́lájí lọ́jà àbá Ọlọ́run ló mọ ìyẹn tó gba ẹ̀san lọ́wọ́ wọn pẹ̀lú comparative religion. Alhaji Abdulwahab Olúwakẹ́mi lọ́jà àbá Ọlọ́run mọ ìyẹn tó di mùsùlùmí àtọwọ́ wọn nípa comparative religion. Ẹ wá máa kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ ẹ lórí bàbá amúnikún bàbá Bándélé wọ́n gba ìsáàmù ni wọ́n ṣe muslim bíbí wọ́n gba ìsáàmù ni. Kí sọ́ra àti mo dárúkọ náà ti gbà ó ọ̀rẹ́ ni wọ́n ń gbé lọ lé kéwú ọ̀rẹ́ wọn àwọn ní kẹ̀kẹ́ wọ́n fi kẹ̀kẹ́ gbọ́dọ̀ wọn lọ lé kéwú tájú ọ̀rẹ́ wọn lẹ̀ tán wọ́n padà sí ọ̀dọ̀ tiwọn tó á di ìgbà téèyàn bá kéwú tán rọ̀lẹ́ wọn á lọ gbé padà lé kéwú ó di ẹ̀kẹta bẹ́ẹ̀ kẹrin tí ń gbọ́dọ̀ lọ làáfà tán lọ kéwú lọ́dọ̀ ẹ̀ lé asá sọ pé ọ̀ ń gbé yàn á lé kéwú náà kéwú lọ́wọ́ lòye ṣe muslim àwa ni wàá kọ́ Kùránì tó o bá kọ́ tán wàá kọ̀m̀pẹ́ pẹ̀lú ẹ̀sìn rẹ tó ń ṣàtiwé ọwọ́ yín nítorí kọ́ dájú bẹ́ẹ̀ kọ́ wá ṣe nítorí sọ́n di mùsùlùmí náà nínú tàtà àti kọ́dà tí wọ́n kọ́ nù òwe. Mo ń torí ẹ sọ fún wa gbogbo àníká jẹ́ duat dáìyà gbogbo ntọ́lọ́n bá fún yín màmá níbi ẹ̀sìn ẹ máa fi sọ fáwọn èèyàn tí bẹ̀rẹ̀ jẹ káyìn ọ̀dẹ́ni Ọlọ́run látọ̀dọ̀ yín Ọlọ́run ṣe rọrùn fún wa Ọlọ́run jàrí ọ̀nà ẹ̀dá yàtọ̀ lókè àmà Ọlọ́run ṣe alọ́mọdé ọlọ́mọdé àjọ màá náà ntọ́lọ́run ṣe fún wa lórí ọlọ́mọdé àkànbànújẹ́ ń bẹ̀ àwọn táwọn fẹ́ lórí Ọlọ́run kò ṣe fún wa bá a ti fẹ́ kọ́ orí Ọlọ́run jọ dáa jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ wa má jẹun dídàkú dá o àwọn ọmọdé dídàkú dá àwọn ọmọdé má jẹun dídàkú dá o ọlọ́mọdé alọ́mọ nínú náà lálùkẹ́ àmọ́ jẹ́ alọ́mọdé wọn bẹ́ẹ̀ Ọlọ́run kọ́lá láhùlẹ̀ ọ̀la.